Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà Independent National Electoral Commission (INEC) wọ́n mà ti pariwo síta, wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ìkéde tí ó ń lọ lórí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 wípé ìkéde ọ̀hún kò wá látọ̀dọ̀ àwọn o, àti pé kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má lọ gba ẹ̀tànjẹ lórí ìkéde tí wọ́n ń ṣe ọ̀hún náà, nítorí pé àwọn kọ́ làwọn fi síta o, àwọn ò sì mọ̀ nípa ìkéde ọ̀hún. Ǹjẹ́ ìkéde wo nǹkan ni wọ́n máa ṣe? Ìní ìkéde tó máa fi síta lórúkọ àjọ INEC lọ́jọ́ Ẹtì tí ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá nípa ètò ìdìbò ààrẹ ọdún 2027. ẹ̀rọ ti wí pé ọdún yìí gan ni òṣèlú bẹ̀rẹ̀ ní pẹrẹwu, bó tilẹ̀ jẹ́ pé ọdún 2027 ètò ìdìbò yóò wáyé, ṣùgbọ́n ní ọdún 2026 tá a wà yìí, inú gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá ni wọn yóò ṣe ètò ìdìbò abẹ́lé èyí tó lóyìnbó ń pè ní primary election wọn láti yan àwọn olùdíje fún ipò gómìnà ni o, ipò ààrẹ ni o, ipò sẹ́nítọ̀ ni o, ipò ọ̀nàrẹ́bù láti ṣojú agbègbè nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá tàbí àwọn tí ó ṣojú ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ọdún yìí ni ètò ìdìbò abẹ́lé yóò wáyé, èyí tó jẹ́ kí ọdún yìí kó ṣe pàtàkì lágbo òṣèlú, tó sì jẹ́ pé níṣe làwọn èèyàn náà ń retí ọjọ́ tí àsìkò ètò ìdìbò gómìnà àti ti ààrẹ yóò wáyé lọ́dún tó ń bọ̀. Ẹ sì rántí pé ọjọ́ kan náà ni wọ́n máa ṣètò ìdìbò ààrẹ àti àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá, ìyẹn National Assembly, tó sì jẹ́ pé ọjọ́ kan náà ni wọ́n máa ń ṣètò ìdìbò àwọn gómìnà àti àwọn aṣòfin ìpínlẹ̀, ìyẹn State House of Assembly election. Ṣá o lọ́sẹ̀ tó kọjá ó ní wọ́n máa fi àtẹ̀jáde kan síta tí ó sì jẹ́ kó di mímọ̀ pé àjọ INEC ti kéde 20 oṣù kejì ọdún 2027, ìyẹn the 20th of February 2027 gẹ́gẹ́ bí ọjọ́ tí ètò ìdìbò ààrẹ tí yóò wáyé, tí wọ́n sì ní ọjọ́ kẹfà nínú oṣù kẹta ọdún 2027, the 6th of March 2027 ní ètò ìdìbò gómìnà àti tàwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ìní yóò wáyé. Eléyìí kódà àwọn tó fi àsìkò tí ètò ìdìbò abẹ́lé ìyẹn primary election tó gbọ́dọ̀ parí àti gbogbo awuyewuye tó jáde ńbẹ̀ tó gbọ́dọ̀ yanjú gbogbo ẹ̀ pátápátá, ṣùgbọ́n nígbà tọ́rọ̀ yìí tó ti ń jà rìnrìn, ìní àjọ elétò ìdìbò ìyẹn máa fi àtẹ̀jáde síta náà jẹ́ kó di mọ̀ pé àwọn kọ́ ni àwọn fi ọ̀rọ̀ náà síta o. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission wọ́n jẹ́ kó di mọ̀ pé iṣẹ́ ọwọ́ àwọn aláyébàjẹ́ ẹ̀dá tó fẹ́ dá wàhálà lẹ̀ wọ́n ni wọ́n lọ fi ọ̀rọ̀ náà síta. Wọ́n ló ti di àṣà fáwọn, ó sì wà ní òfin àwọn pé bẹ́tò ìdìbò tó bá ti ń kù odidi ọjọ́ kan, ìyẹn ọ̀ọ́dúnrún ọjọ́ ó lé ọjọ́ 365 days ó ní làwọn máa ń kéde ọjọ́ tí ètò ìdìbò yóò wáyé, tó sì lélẹ́yìí ò tí ì pé àti pé àwọn kọ́ ni làwọn fi déètì tàn mú náà kọ́ làwọn fi síta.